Africa Content TV. Àbí màmá. Ìyá Àdùkẹ́ onítàbíókà. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. So àmì mà. Àmì mà. Ẹ ṣé mà. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. Àti mo ti gbọ́ yín mọ́ mi. Mo ti gbọ́ ẹ má wọrí. Mo ti gbọ́ yín o. Mo ti gbọ́ yín. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. Ẹ ta máa send owó yẹn sí ṣé kò ní ṣe ká announce yẹn ta fẹ́ send àbí kò need. Ṣé ká ẹ má lè ká announce káwọn yẹn má máa wá yín kiri o. Kò sí wàhálà ẹ má lè ká announce káwọn yẹn máa lé yín mú kiri pé Paso ti fún yín lówó ẹ fáwọn táwọn náà bẹ́ẹ̀ o. Ṣé ti gbọ́? Ok, ọ̀dọ̀ àwọn láti ẹ̀bà nìyẹn. Màmá ó ti tọ́ ẹ wá wọ̀rí.